Gbanigbani Sunday gbà wá o, gbanigbani Sunday gbà wá o, ẹni tó tó ní ìgbà ló yẹ ká fọ̀rọ̀ lọ, gbanigbani Ìgbòho dákun gbà wá o. Ẹ wò ó ti tún ti sẹ̀ gbogbo ọmọ Yorùbá. Àṣebí nani bá nani tí nàyàn bá nàyàn, tẹni tó tó ní ìgbà ọba sọ pé tó gẹ́ àṣẹ pé ẹni tó tó ní ìgbà ló ní kí nani ọmọ nani, kí nàyàn ọmọ nàyàn. Nípínlẹ̀ Kwara titun tó ṣẹ̀rí ẹ máa gbọ́, gbogbo àpapọ̀ àwọn local government chairman ní àwọn olóṣèlú tó wà ń bẹ̀ wọ́n ti fọwọ́ gbárí, wọ́n ti fokùn lókùn, wọ́n ti wá tọwọ́ bọ̀wé àdéhùn wípé tó ibi tí ọ̀rọ̀ gbédè yìí kólóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà kó máa bọ̀ kó wá gba àwọn. Ẹ̀yin ọmọ Yorùbá bẹ́ẹ̀ ṣe wọlé ẹ dákun ẹ máa kọ sí comment section ṣé kó lọ àbí kó máa lọ. Àmọ́ o ṣáájú àsìkò yìí àwọn náà ti wá gbégbésẹ̀ tó fẹ́lẹ́ bí etí tó nípọn bí àwo erin kan. Irú ìgbésẹ̀ wo ni wọ́n gbé? Wọ́n gbé yín débẹ̀. Ẹ gbọ́ ìgbésẹ̀ tí wọ́n gbé yìí, àmọ́ ṣáájú àsìkò kí n tó lè gbé yín débẹ̀, ohun tí máa ṣe rèé ń kọ́kọ́ jẹ́ kẹ́ ẹ wo fídíò kan. Ẹ bá ti wá wo fídíò yìí ibẹ̀ lẹ́ ti gbà pé tọ̀ àwọn ọmọ Yorùbá aburú díẹ̀ lẹ́yìn èyí àti wípé inú èròǹgbà wa àwọn ará bíi tá à ń pè ní Fúlàní wọ́n ti mọ̀nà tí wọ́n ń gbà tí wọ́n fi ń wọlé sí wa láàrin. Ìkété tí wọ́n bá sì ti wọlé sí wa láàrin náà làǹfààní tó fi máa ń rọrùn fún wọn láti lè jẹ gàba lé wa lórí dáadáa. Ìgbésẹ̀ táwọn local government chairman àti gbogbo àwọn ọmọ ìlú yìí àtàwọn ọba yìí tí wọ́n gbé ó jẹ́ ìgbésẹ̀ akin. Ẹgbẹ́ yìí tí olóyè Sunday Adéyẹmọ tó gbé nígbà tí wọ́n lọ sí Ìbàràpá lọ́jọ́ sí lẹ́yìn gbogbo ẹ̀ tó ṣẹlẹ̀ lọ́hùn-ún. Àmọ́ kí n tó gbé yín lọ síbẹ̀ ẹ kọ́kọ́ bá ń sáré wo fídíò yìí, ẹ gbọ́ nǹkan tọ́mọ Yorùbá yìí sọ, ẹ gbọ́ nǹkan tó sọ, ẹ gbọ́ nǹkan tó sọ. Òun rèé, ẹ bá ń fohùn sínú ilé. Most, I've said it anywhere in the world, are Yoruba people. They eat every part of me. Yoruba have a name for every part of cow, nose, yansh, everything. But they don't have ranches in Yoruba land. There is no reason why the Redeemed Church that eats over 2,000 cows a day during their Holy Ghost Congress cannot have a ranch. Market. My village na Kiribo for Eseldo, local government area of Ondo State. Now since that night, now I make decision as a 10-year-old say, I go, when I reach time, I go fight to ensure say this country get justice. 51 years old, they still tell me say, I the leaders of tomorrow. But the tomorrow no gree come with us. But people wey they do bad things, they enjoy well for this country. They don't do and so the children of the poor, they just they postpone their own enjoyment. But the children of the rich for this country, they get, some of them don't even do well for school, but they do well in life. Ẹ káàbọ̀ padà ọmọ Yorùbá, ṣé bẹ́ẹ̀ ti gbọ́ nǹkan tárákùnrin yìí ṣe tó sọ jáde nígboro ẹnu yìí, ṣé bẹ́ẹ̀ mọ̀ Owóyẹlé Sowore òun ló sọ̀rọ̀ yìí. Ẹ gbọ́ sọ parọ́ mọ́ wa, kò parọ́ mọ́ wa, kò parọ́. Kí n tó wá gbé yín débẹ̀, ń wá gbé yín débẹ̀ pátápátá kẹ́ ẹ lè bá a mọ̀ wípé ọ̀rọ̀ tí pàfílíọ̀nù ń sọ ẹ ti mọ̀ pé tí n bá sọ̀rọ̀ kọ̀fàmù ní apá àti wèrè. Bẹ́ẹ̀ ni lórí ọ̀rọ̀ òmìnira Yorùbá yìí. Àmọ́ ṣáájú ẹ bá wọn kọ́gbọ́n nǹkan tí bàbá yìí sọ. Bàbá wa mò ń sọ̀rọ̀ nípa Prophet Taiwo Soloye, bàbá orí òkè àṣẹ àti agbára fún gbogbo ohun tó bá dàbí òkè níwájú sẹ̀rù bá bẹ́ẹ̀lì yín. Ọyá ẹ pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ bàbá yìí lọ́gán kọ́lọ́run wọn dà yín lóhùn bí n bá padà dé ń gbé yín débẹ̀. Òun rèé, ẹ bá ń gbọ́ nǹkan tí bàbá wí. Tẹ́ ẹ bá lè rí àmì ṣe gbogbo ogun tó lóhùn ní gbọ́ tó lóhùn ní gbà lórí ayé yín, iná agbára Ọlọ́run máa jó dànù. Kí lè nǹkan tẹ̀ ń là kọjá tó dàbí pé ẹ ti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n tí ẹ ti rí ọ̀nà àbáyọ, ẹ ti pàdé wòlíì yín ló fà.
ṣùgbọ́n arán mi sí ọ lónìí dádì, arán mi sí ọ lónìí mọ́mì. Olúwa lòun fẹ́ ṣe nǹkan ńlá nínú ayé yín. Olúwa sọ wípé gbogbo tẹ́ ń là kọjá yẹn òun fẹ́ fi òpin sí. Kí nìkan tẹ́ ń là kọjá lórí ìgbéyàwó ni, lórí ọmọ ni, lórí iṣẹ́ ni, níbi gbogbo ni, bóyá ogun kan ló dàbí pé ogun yẹn le, ẹ ti gbìyànjú kò tí ì sí ọ̀nà àbáyọ. Ẹ jẹ́ àjọ gbàdúrà, ẹ jẹ́ àjọ wá ojú Olúwa, kí làṣírí ogun yẹn gangan, ẹ jẹ́ àjọ wádìí lọ́wọ́ Ọlọ́run ká dẹ̀ mọ ọ̀nà àbáyọ. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ òun náà ni +234 7025 475427 +234 7025 475427. Bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù ẹ máa rí ìyanu. TV ìkànnì tó ń ṣojú gbogbo ọmọ Yorùbá nílé lóko, ẹ ṣé tẹ̀ ń wò wá. Bẹ́ẹ̀ ni ẹ káàbọ̀ padà ẹ ṣé ẹ gbọ́ nǹkan tí bàbá yẹn sọ. Bàbá yìí jẹ́ kan nínú àwọn wòlíì tí Ọlọ́run fún ní ìmọ̀ àtagbára láti gbàdúrà fún òmìnira ọmọ Yorùbá pátápátá jákèjádò. Ẹ̀yin náà ẹ bá wọn dòwò pọ̀, ẹ sì mọ̀ pé rere lọ́lọ́run wọn. Ọmọ Yorùbá lórí ọ̀rọ̀ tá à ń sọ tá àìsọ tán wọ́n ní kólẹ̀ Sunday Adéyẹmọ máa bọ̀ kó dákun kó dábọ̀. Àmọ́ mo fẹ́ kẹ́ ẹ kíyèsí nǹkan kan gbogbo ẹ̀yin ọmọ Yorùbá. Bóyá ẹ mọ̀ 7 local government tí àwọn Fúlàní yìí tí wọ́n terrorize yẹn ni pé tí wọ́n ń jà lógun, tí wọ́n pa wọ́n bí nípa àfọ̀nàfọ̀ṣù, tí wọ́n kó wọn lẹ́rú, tí wọ́n gba ransom. Ọ̀pọ̀lọpọ̀ wọn ò tẹ̀ ní rí wọn mọ́ lẹ́yìn tí wọ́n bá gbowó wọn, torí ìgbà wọn bá ti tọ́ṣọ̀ wọn ìmí àti kú fúnra rẹ̀ lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìyà, ìmí wọn á mọ̀ pa á. Ẹ sáré fídíò kan tí wọ́n mú iná tí wọ́n tàn sínú rọ́bà tí wọ́n kan sí wọn lára. Ta lẹ́ni yóò gbarú eléyìí tí ò rí tọ́jú fún jídijọ́ 2-3 tí ò ní kú, kò sọ́gbọ́n ẹ̀ nínú igbó. Ìlú ilẹ̀ Yorùbá tó kùn nípínlẹ̀ Kwara ni wọ́n fẹ́ gbà. A sì fìgbà kan gbọ́ kí dandan kí lorúkọ ọba wọn nílẹ̀ Kwara, Sùúrù Gàmbàrí, kó sọ̀rọ̀. Àbẹ́yìn gbọ́ tó sọ̀rọ̀ rí, ẹ kọ sí comment section. Gómìnà wọn Mẹ̀yàtì Àlà lọ́lọ́ kó jáde tó jẹ́ pé Fúlàní ní gbogbo wọn. Bí ìgbà tá a sọ wípé káwọn Fúlàní ó pariwo nílẹ̀ Yorùbá wípé tó àwọn Yorùbá ń fìyà jẹ wá o, gómìnà wá gbà wá o, kí gómìnà wá ní ẹ fọkànbalẹ̀, ẹ má wọrí, kó lọ kó Àmọ̀tẹ́kùn fún wọn. Lóòótọ́ àwọn Àmọ̀tẹ́kùn ti wá àwọn ìpẹ́ gbàbọ̀dé nínú wọn. Bẹ́ẹ̀ ni àbí kó lọ kó fìgìláńtì àwọn ọlọ́dẹ, àwọn yẹn tẹ̀ lè wọ́ọ̀sì torí mi máa ní màálù nù wọn. Bẹ́ẹ̀ gẹ́lẹ́ lórí. Ẹ̀gbọ́n níbi tó tá a dé yìí, àwọn gómìnà àwọn tó lágbára, àwọn tó lè gbógun ti yẹn nílùú, ìyẹn local government chairman tẹ́nìkan bá dìde, local government bá dúró, wọn á níjọba náà ya jókòó ààrẹ. Àwọn ìjọba náà ti dìde báyìí. Ẹ gbọ́ nǹkan tí wọ́n sọ, ẹ ti gbọ́ ìgbésẹ̀ tí wọ́n gbé. Mo fi ní gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tárákùnrin tó sọ̀rọ̀ ìṣáájú, Owóyẹlé Sowore, ó ní àwa Yorùbá àwa là ń jẹran jù, kò síbi tá a mọ̀ ọkọ ẹ̀ tá a mọ̀ jẹ́, ṣé bọ́mọ Yorùbá lòun náà, ṣùgbọ́n ohun tó wà lọ́pọlọ ẹ̀ òun ló sọ jáde. Ohun tó wà lọ́pọlọ tiẹ̀ ó yàtọ̀ sí tiwa. Bá a ṣe ń pariwo òmìnira orílẹ̀-èdè Yorùbá kọ̀ọ̀kan òun bí ó ṣe di ààrẹ Nàìjíríà ló ń lé tọ̀, òun ni Ọlọ́run nu. Bóyá tó bá di ààrẹ yóò mú rọrùn bá ilẹ̀ Yorùbá tí ò dúró tí ò sọ dáadáa nípa ẹ̀. Ẹ gbọ́ nǹkan tó ṣẹlẹ̀, ẹ jẹ́ n sáré gbé yín débẹ̀ ní pàápàá. Security, Kwara South local government shut down all Kara markets squares to the prevailing security reality in Kwara South Senatorial District, with the council local government chairman under the org of forums of 7 local government chairmen in Kwara South Senatorial District have ordered the immediate closure of all Kara cattle market within the district. Ṣé ti gbọ́? Ìwọ́n ti ní kí wọ́n dá a dó ní kíákíá.
ṣe bí ẹ sọ pé à ń jẹ màálù torí báwa ń jẹ màálù àbí òun lẹ ṣe ń kó màálù yín wá káwa mọ́lé tẹ́ fi ń jà wá lógun kò lè tó bẹ́ẹ̀ ẹ̀yin náà mọ́kànbalẹ̀ àwa náà jẹ màálù yín mọ́ ẹ ti màálù ẹ dákun nígbà tí wọ́n ti kára tó wà nínú Ìbàràpá méjèèjì sáwọn ará Ìbàràpá ò jẹ màálù mọ́ àbí òye yín gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi nígbà tí olóyè Sunday Adéyẹmọ ti wá ní 2021 ni wọ́n ti close gbogbo tó ń pè ní kára market nílẹ̀ Ìbàràpá bó tiẹ̀ jẹ́ alámúlégbè wọn kan òun tẹ́wọ́ gbà wọ́n tí ò jìnà sí Ìbàràpá ń bẹ̀ àmọ́ kí ni mo fẹ́ fàyọ ni pé àlàáfíà ó sì bọ̀ níbẹ̀ irú ibi tí wọ́n ti ń tà nísìnyí kò fẹ́ sóṣù kan tẹ́ ẹ̀ ní gbọ́ pé wọ́n hùwà bí kan ẹ gbọ́ báwo ló ṣe ń ṣẹlẹ̀. This painful but necessary decision was arrived after an intensive stakeholder engagement and review while the invading criminals have operationally decided in the last few weeks clean up operation by military and hybrid operative are still ongoing. Therefore, all Kara markets have been ordered to shut down with immediate effect from Friday, September 19, 2025 until further notice. All other product producing markets are hereby directed to close by 6 p.m. on market day. This decision taken collectively by the executive chairman is part of the ongoing effort to strengthen the security architecture of the senatorial district and protect lives and properties. Kò tán síbẹ̀ wípé gbogbo ọjà tẹ́ǹtà náà kò sí ohun tó yẹ àgbẹ̀ ń mú lóko dalẹ̀ tí ìbá ṣàgbẹ̀ tó fẹ́ jíṣu ọmọnìkejì ẹ̀ wà gbé kílẹ̀ ń ṣe bá aago 6 bá ti lò kó wá yín kó gba bùbá ìyá àti bàbá ẹ̀ lọ lọ́ba tán àti tí wọ́n ti gbégi lé Kara market báyìí nípínlẹ̀ Kwara. The decision will be reviewed periodically. The market will be reopened once a conducive environment is guaranteed. While we acknowledge and regret the economic impact of the decision on our people. Ṣẹ́rí títa ríro làákọlà àmọ́ tó bá jiná tán tara ẹni nídà tí àwọn chairman yìí tí wọn ò bá dìde kí wọn gbèrú ìgbésẹ̀ yìí nírú ẹgbẹ́ yìí tí olóyè Sunday Adéyẹmọ Ìgbòho òòṣà ọmọ Akin gbé lọ́jọ́ sí wípé Kara tó wà ń gbọ́ra ó fààyè gbà wọn ará bí yìí ẹ̀yìn ẹ lọ sókè Ògùn ní ìsìn tí wọ́n sì ní Kara kò fẹ́ sílẹ̀ ẹjọ́ kan táì gbọ́ ròyìn kan pàápàá láwọn ọjọ́ okùn kí Kara yẹn bẹ̀rẹ̀ ìrùnbọ̀ yóò pọ̀n la ọkàn tún la bí wọn ò jíyàn gbé wọn jáwó gbà lọ́wọ́ wọn bẹ́ẹ̀ ló ti rí ní Ìbàràpá méjèèjì nígbà yẹn lọ́hùn-ún pàápàá jùlọ láàrin Abẹ́òkúta sí Igbóọrà láàrin Igbóọrà sí Ìsẹ́yìn wọn á gbà lára àwọn èèyàn wọn á jáwó wọn gbà wọn á sì gbẹ́lòmíì lọ èyí ṣe tó jẹ́ pé ibi tí Fúlàní bá ti wà wàhálà ní ṣáá ẹ̀sìn lẹ́ẹ̀tajà ṣùgbọ́n wọ́n rí wa mú ni torí pé wọ́n ti ròyìn pé kò sọ́nà tá a fẹ́ gbé gbà àṣà jẹ màálù báwo ló ṣe wá ṣẹlẹ̀ àwọn tó fọwọ́ síwèé ẹ máa gbọ́ o ẹni bá kàn ló mọ̀ bí àṣẹ orin Saheed Òṣùpá wọ́n ní tọ́ba ní kọ̀ọ̀kan mi ò lè sọ ó lè kán ní tó kàn án ò là ṣe wí nígbàtí kinní yìí ń ṣẹlẹ̀ sáwọn àkọ́kọ́ àwọn local government mi ò dá sí àwọn èèyàn ń sá lọ sọ́dọ̀ wọn ẹ káàbọ̀ ẹ máa ń òkè ẹ wá gbọ́ àwọn tó fọwọ́ síwèé kẹ́ ẹ lè mọ̀ pé kékeré kọ́nìkèèrà mọ́ executive chairman Ìfẹ́lódùn local government area Alhaji Abdulrasheed Fẹ́mi Yusuf
Executive Chairman Ishin Local Government Area Honourable Benjamin Lanre Jolayemi. Executive Chairman Irepodun Local Government Area Azeez Yakub. Executive Chairman Ekiti Local Government Area Honourable Awelewa Olawale Gabriel. Executive Chairman Okeru Local Government Area Honourable James Fadipe. Executive Chairman of our Local Government Area Honourable Sulaiman Olatunji. Executive Chairman Oyun Local Government Area Honourable Akanbi Kama Ọlárẹ̀wájú. Ṣé ẹ ti rí? Àwọn gómìnà yìí wá jáde tán pátápátá wípé tó àwọn ti fọwọ́ sí ẹ wá kó mẹ̀yà tí a là wọ́n láwọn ọ̀fẹ́. Wọ́n láwọn ọ̀fẹ́ àwọn ọgbà. Ẹ má fún wa mẹ̀yà tí a là. Ipa mẹ̀yà tí a là ò ká kínní yìí torí pé àwọn ara wọn ni. Pé ó tó gẹ́mbi tó dé yìí. Àkọ́kọ́ náà opportunity tí wọ́n ń lò tí wọ́n fi ń wọlé sí wa lára. Torí ìgbà wọn bá ń da màálù bọ̀. Àwọn tó ti wà ń bẹ̀ tẹ́lẹ̀ wọ́n ń gbà wọ́n lálejò. Ìgbà míì wọ́n á ní àwọn wá ta màálù ni. Opportunity wọ́n wá ta màálù ni wọ́n fi ń wọlé sí wa lára àfẹ́mọ́. Àfarafì ọ̀yá ó di títì pa. Ni wọ́n wá farabalẹ̀ wá pè é pé kí gbogbo ọmọ Yorùbá ó dìde ìrànlọ́wọ́. Tẹ́ ẹ bá gbàgbé àbí ẹ bá kíyèsí àwọn orúkọ tí mo kà yìí kò sórúkọ Fúlàní láàrin wọn. ẹjá tún mú kẹ́ ẹ lè gbọ́ àwọn ọ̀nàrẹ́bù yìí àwọn ọ̀nàrẹ́bù méjèèjì tí a sọ̀rọ̀ wọn yìí. Honourable Abdulrasheed Fẹ́mi Yusuf òun ni Ìfẹ́lódùn Local Government. Fẹ́mi Yusuf ṣé Fúlàní ń jẹ́ Fẹ́mi? Bọ́bá tẹ ìjẹ́ Rashidi orúkọ Kùránì ni tó jẹ́ Yusuf orúkọ Mùsùlùmí ni. Ti Ìṣin Local Government Area Honourable Benjamin Lanre Jolayemi ṣé orúkọ Fúlàní nìyẹn? Rárá, orúkọ Kìrìsìtẹ́nì kan àtorúkọ Yorùbá. Ti Ìfẹ́lódùn Ìrẹ́pọ̀dùn Local Government Honourable Azeez Yakubu Mùsùlùmí náà ní méjèèjì. Fúlàní èjẹ́ Yakubu. Bẹ́ẹ̀ni orúkọ tí wọ́n yọ nínú àkọ́ánì. Èkìtì Local Government Honourable Awelewa Olawale Gabriel confam Yorùbá name. Tọ́ Òkè Èrò Honourable James Fadipe. Ṣé ẹ gbọ́ ẹbí Fadipe nípínlẹ̀ Kogi. Kẹ́tìrì James Fadipe ṣé Fúlàní ń jẹ́ Ifá dípẹ̀. Tọ́ ibi tá a ti mọ̀ yìí pé lákòótán Honourable Akanbi Kamal Ọlárẹ̀wájú. Kamal Ọlárẹ̀wájú tẹ́ fi mọ̀ yìí pé àwa gangan ni tájẹ̀tì àwọn ará bí yìí. Ìran Yorùbá ìwọ̀nba ilẹ̀ tó kùn tí àwọn OPC fẹ́ gbà ní gbọ́ sí nígbà tí bàbá wa Ààrẹ Ọ̀nà Kakanfò tí wọ́n kọ́kọ́ gbéra ńgbà yẹn tí wọ́n ṣe bíi pé tó àwọn fẹ́ ṣiṣẹ́ akin lórí ọ̀rọ̀ Kwara. Ṣùgbọ́n ọmọdé ò débi ẹ̀rù lẹ̀rù ọ̀bá nílùú àsìkò náà tí wọ́n fẹ́ ara deko díẹ̀. Eléyìí lókùn tí wọ́n fẹ́ fagídí gbà yìí. Ó ṣe jẹ́ tó jẹ́ 7 local government ní gbogbo ìpínlẹ̀ Kwara. Adẹ̀wà sọ lójúmọ́ ayé ariwo wàhálà yìí ni. Ariwo wàhálà ìdààmú yìí ni. Ìjọba wa ṣe tán wọ́n á lọ gbé kòmìrìyá tí a là wá láti wá ṣe kíni kí wọ́n wá dáàbò bò ran Yorùbá nílẹ̀ bàbá wọn tó jẹ́ bá gidi inú lẹ fi gbà á. Àmọ́ mo ń fa àkókò yìí sọ fún gbogbo ẹ̀yin ilẹ̀ Yorùbá yòókù tó kù ẹ má tura lẹ̀
torí kété tí wọ́n ti lé wọn yìí kára yín ni wọ́n ń bọ̀. Wọn ò lè fi màálùú wọn lẹ̀. Màálùú tó bá ti tó láti tà nínú wọn, àpapọ̀ àwọn màálùú tó kù ní agbo tí wọ́n kó lọ agbo tí wọ́n ti dá dúró báyìí, màálùú yẹn ò gbọ́dọ̀, tí wọ́n ti kó lọ ọjà kò gbọ́dọ̀ padà ságbo mọ́. Ó di dandan kí wọ́n máa rù wọ́n bọ̀ wékòó. Ó di dandan kí wọ́n rù wọ́n bọ̀ wá sí Abẹ́òkúta, àwọn kárà tó wà nílùú Abẹ́òkúta, kọ́wọ́ tèkìtì, kọ́wọ́ tòǹdó, kọ́wọ́ ti Ọ̀ṣun. Báwo ni a ṣe máa ṣe tí wọn ò ní láǹfààní àti wọlé sí wa lára, gbogbo ẹ̀yin oníkárà? Ọ̀rọ̀ tí mo tẹ̀ ń sọ yẹn ní bá lè kọ̀ǹfàmù ẹ̀ kó lọ kọ̀ǹfàmù ẹ̀. Gbogbo ibi táwọn ará bíi jẹ́ kárà tó jẹ́ kárà wọn, sẹ́ríkì wọn lọ̀gá, àwọn ilé ẹ̀sẹ́kítíìfù tó pọ̀ jù, àwọn ni wọ́n ń já tíkẹ́ẹ̀tì. Mi lè sọ wọ́n máa fún local government lówó, àmọ́ ṣé ilẹ̀ bàbá wọn ni? Àwọn lápàṣẹ nínú ọjà. Ẹni tí ó bá ní rọ́ọ̀mù pa kọ́kọ́ sí comment section, tí kárà ọba sí ìlú wọn kájúwe kan fún kó lọ ọbẹ̀ kó lọ confam. Àwa ti dé kárà Àbàràpá, adé ti Alámùtú, adé ti Sẹ́yìn, mo dé ti Ṣakí. Gbogbo kárà tó wà nípínlẹ̀ Ògùn mo ti fẹ́ tọ̀ tán. Kí o fẹ́ bá mi sọ lórí ọ̀rọ̀ kárà? Mo dé kárà tèkó tó wà ní Bágà, ẹ lọ wo àwọn tó ń darí ẹ̀. Ẹ sì wàrà táwọn ará bíi ń dá níbi tá à ń sọ̀rọ̀ yìí. Long Bridge ti Tomorrow wọ́n sì ń ṣiṣẹ́ ibi. Ọ̀gbọ́n ọpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún gómìnà ìpínlẹ̀ Èkó tí wọ́n fi gbogbo ìgbà kó àwọn ẹ̀ṣọ́ aláàbò síbẹ̀. Bí mọ́tò yẹn bá lọ ṣe pin lọ́sàn gangan lórí Long Bridge, you are gone. Tí àwọn ọba tètè ṣàsìkò àwọn patrol kí wọ́n dúró tì yín, ta ló ń ṣe? Fúlàní lọ́pọ̀ jù. Àwọn sì ní wọn ò jìnà, kára àwọn ò jìnà síbẹ̀. Lẹ́yìn tí wọ́n bá kó màálùú wá tà tán, wọ́n á máa wówó tí wọ́n ó fi padà. Owó màálùú yẹn kò ṣeé yọ ńbẹ̀. Ẹ̀gbọ́n ṣe kó lè Sunday Adéyẹmọ máa lọ àbí ó dúró? Torí àwọn náà ti gbé, ẹlẹ́rù ló máa gbé ẹrù ẹ̀. Wọ́n ti bẹ̀rẹ̀, wọ́n ti gbé báyìí. Ṣé ká máa wò wọ́n ràn? Ẹ má gbàgbé lórí ọ̀rọ̀ tí mo sọ. Mo ń sọ̀rọ̀ nípa Prophet Taiwo Ṣólóyè, bàbá orí òkè àṣẹ àti agbára. Gẹ́gẹ́ bí mo ṣe sọ ṣáájú, ẹ pè wọ́n kẹ́ ẹ fọ̀rọ̀ wá Ọlọ́run wọn wò. Ó sì dá mi lójú pé yóò dára fún wa lágbára lọ́wọ́ Ọlọ́run. Gbogbo ẹ̀yin olólùfẹ́ wa, ẹ máa bá wa share ètò yìí. Tó bá jẹ́ pé àkọ́kọ́ rèé, bá mi subscribe sí channel yìí. Bá mi share jọ̀wọ́ gbòòrò ayé lọ. Ẹ bá ń gbé sókè gidigidi, ẹ ṣé o. Ẹ̀yin olólùfẹ́ wa, ẹ ti mọ̀, ẹ lè ṣàánú àwa náà kí irinṣẹ́ wa lè túbọ̀. Ẹ má bínú ẹ̀yin tí ẹ ń complain ìgbé fídíò wa máa ń ṣe báyìí, àwọn ṣe báyìí. Àwa náà kọ́, a nílò ìrànlọ́wọ́ fún ẹ̀yin tí Ọlọ́run bá fi ọwọ́ tọ́ lọ́kàn. A nílò kámẹ́rà, bó jẹ́ kámẹ́rà lẹ́lẹ̀ rà fún wa, bó jẹ́ iná ni, gbogbo ẹ̀ la nílò. Èyí tí agbára bá ká, lágbára lọ́wọ́ Ọlọ́run, ní tòmìnira orílẹ̀-èdè Yorùbá yóò tẹ̀ wá lọ́wọ́. Rọ̀rọ̀ àgbò, ẹkùn àgbò ń mì ni, kò ní jábọ́ láṣẹ Èdùmàrè. Àlàáfíà Ọlọ́run kó bá gbogbo wa. A kú òpin ọ̀sẹ̀. Ó dàbọ̀.